ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àjọ fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàmú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Ọlọ́run mú láìkì bass Ọlọ́run àyà I will never be ungrateful, you Lord. I will never be ungrateful, you Lord. I will never be ungrateful to you, Lord. Never be ungrateful, you Lord. My mighty Father, my powerful Lord. I will never be ungrateful, you Lord. Oh, do. If you know how God is so powerful in your life, anywhere you are right now, then you're listening to me. I will want you guys to fucking say hallelujah. Say hallelujah. Ṣolúwẹ̀ tí ń pè wèrè ṣe láàrin àdúgbò báyìí torí Ọlọ́run. Mi ò máa rí bọ̀bọ̀ yìí. Mi ò rọ́gbẹ́ ní yo. Mo ti entertain ara mi títí o. Tá bá dẹ̀ ti ríra báyìí, mi mọ̀ bàtà lè ríra o. Olúwa dára, Olúwa dára. Wọ́n ti jalárò, wọ́n wá wọ. Kí sọ̀tọ̀ hàn arákùnrin. Ó ti jalárò, wọ́n wá fún láṣà. Kí ló ṣe? Èmi yíyà àdúgbò èdè máa dání ẹ́stéètì máa dání. Ní ọlọ́tún báwo? Ní ọlọ́tún báwo? Ọ̀dọ̀dọ̀ ni ó sọ̀tọ̀. Ọ̀dọ̀ òjìdì ni mo ti wà dé nílé ọlọ́tún. Ní ọlọ́tún báwo? Ìbádá kó gbọ́n tí mo fẹ́ sọ. Kí ni nǹkan tẹ́ fẹ́ sọ fún mi tí dẹ́rù bà mí? Yẹ káyìlì bọ̀ sọ̀rọ̀ Linda. Gbọ́ mi dáadáa. Torí pé ẹni tó ń gbénú mi ju ẹni tó ń gbénú ayé lọ. Ta lèmi? Mo ní ọ̀dọ́mọbìnrin tèmi náà gbé sílé bí aya tí mò ń nà fẹ́lẹ́fẹ́lẹ́ bíi lọ́kọláya. Ẹ bá ara lèmi náà. Ṣùgbọ́n ẹni tó ń gbénú mi káì sórí ní kàbàlọ́mà gbọ́ ẹni tó ń gbé inú mi. Ó tóbi jọjọ. Náà ó ti dá. Mo rí kó ní starting. Àtàkẹ́ burú orí pé mo kọ́kọ́ fọ́. Mọ̀ nítorí tóbi náà jọ́bọ̀ ìporo. Kò sí dọ́ọ̀sán tí mi ò lè sọ. Páàrì sí ti ní ká ní mo mọ orúkọ lu ẹni èmi náà fi sí bóyá sọ pé páàpì ní sì tí látù èmi náà kàn fi sí pé bí a bí Kwara. Yẹn tẹ́lẹ̀ bá fẹ́ mi hànà àlè. Kí lè fẹ́ sọ ọ̀rọ̀ ìpọ̀ ẹ mọ̀ pé mi close mọ́ òrùn mo dẹ̀ ní láti tètè kúrò kí n má bàa lọ ká. Ẹgbọ́n tí ẹ̀mí ń sọ elidu káyì arákùnrin. Àwọn ti bá bọ̀bọ̀ yìí. Ọjọ́ mọ́kùnrin ènìyàn tó súnmọ́ pẹ́kí bí iṣan. Mo ní arábìnrin kan ò súnmọ́ gẹ́gẹ́ bí iṣan. Sọ fún tó bá lóyún kò gbọdọ̀ ṣe torí ewu wà níbẹ̀. Ìgbọràn ó sàn ju ẹbọ rúrú, ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ. Tó bá lóyún tó ṣe ó lè lé kó má bàá mọ́ láyé báyà lùtùránà káyìlì tó rọ. Ẹ dẹ̀ sọ pé ẹni dá ìsọ yìí ó súnmọ́ mi bí iṣan ọrùn. Bí iṣan ọrùn. Bí iṣan ọrùn. Bí iṣan ọrùn. You mean your enemy said the person is fucking closer to me like iṣan ọrùn? Nọ́ọ̀lìkọ̀ bí iṣan ọrùn. Like iṣan ọrùn? Sẹ́ni sọ́tọ̀ lọ́bọ̀ bí iṣan ọrùn. Báyà.
Ọlọ́run á máa bless gbogbo àwọn ìjọ mímọ́ lágbàáyé ṣá. Ìwé eléyìí ń sìn àwọn ẹbí ẹ̀ ló máa lọ wà jù lẹ́nu nínú chọ́ọ̀chì yẹn o. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀. Arákùnrin kan bá lóyún bí ìṣòro oníranù. Wọ́n tẹ̀ wá sọ pé èèyàn kan fẹ́ lóyún nínú àwọn obìnrin tó close mọ́ mi tí mo mọ̀ dáadáa pé èèyàn kan máa lóyún kí n sọ fún pé kó má ṣe oyún. Tára fẹ́ sọ gbáríyẹ̀ akọ ẹ̀ ti pọ̀ jù ọkọ òde ẹ̀sìn tòsí mi mọ̀ bóyá ó ṣe ṣìnà nígboro. Àlàjá onídìí àdúgbò ìdí ti pọ̀ jù kò lè gbóyún dúró. Ìbàfò ṣọ̀pọ̀nà níbí tèmi from one angle to angle ni olóòní destination ṣẹ́kọ̀ọ̀kan tó ń ṣe. Tó bá sọ̀rọ̀ ẹlẹ́rìí ẹ̀yẹ ìyẹn ti lè rẹ́rìn jù ó dẹ̀ ti kúrú gbóyún lọ. Àbíkí là ń sọ ìpẹ́lẹ́bẹ́ ìyẹn olójú abẹ́ àti wájú àtẹ̀yìn olóṣèlú ta ló wá lè jẹ́ Yosibi tó lè jẹ́ Yosibi ṣá. Oh my jeez àtìgbà tó ti ń pẹ́ lórí social media tó dẹ̀ ti ń yọ̀dí ó ti ń receive àwọn DM tó pọ̀ rẹpẹtẹ mo mọ̀ kò wọ́n ní bàbá ní wákàtí gbèsè ọwọ́ rẹ̀ jà kí gbogbo ayé lè mọ̀ pé ilẹ̀ ràn wá níṣẹ́ asán fàyè ìgbógun wákàtí náà ayé wà rere lábẹ́ ọ̀run Jésù. Mò ń gbọ́ olúwa mi o arábìnrin ṣé ní etí tẹ fi ń gbọ́ràn Ọlọ́run ní pé kí n sọ fún yín ní pé tí ẹ bá ní oyún ayọ̀ ẹ ò gbọ́dọ̀ ṣẹ́. Bẹ́ẹ̀ ni oyún bíi ti bá wò èmi ò lóyún o èmi ò lóyún ní ọlọ́jọ́ Ọlọ́run àti ènìyàn tó lè pè jẹ́rìí rán wọ́n ní tí ẹ bá ní oyún ayọ̀ kí ẹ má ṣẹ́ ẹ sì máa bí láyọ̀ àtàláfíà. Bàbá níwọ̀n wákàtí gbèsè ọwọ́ rẹ̀ jà kí gbogbo ayé lè mọ̀ lẹ́yìn lè wà níṣẹ́ asán. So mo fẹ́ officially introduce ọkọ mi olówó orí mi alẹ́ nobody sí ẹ̀yin tèmi. Ìyẹn túmọ̀ sí pé ànípẹ́ kọrin. Onílọ́jọ́ ìyàwó ọkọ ìyàwó àgbẹ̀ ìyàwó máa wọlé ọkọ ìyàwó àtúntẹ̀. kí ló gbọ́ tó ṣẹlẹ̀ bí ẹ̀kọ́ sí báyìí ewé ló ṣì. Bọ́dà Sàámú. Nìkéde. Ṣé tuntun dé? Dé wo tuntun dé wo tó ń lọ́mọ bẹ́ẹ̀ ni kò ń jẹ́gi ìwọ̀ jẹ́ státù abẹ́rẹ́ ni bó ṣe ń ṣe ni tọ́rọ́ tó náà lọ́mọkùnrin Yosibi dà. Babe, please, who is this guy? Who is he? Just calm down. Kò lè yé. Ta lélẹ́yìí. Bọ́dà Sàámú ọkọ mi lélẹ́yìí. Mi gbọ́. Ọkọ mi lélẹ́yìí ọ̀rẹ́ ọkọ mi dẹ̀ lélẹ́yìí. Ọkọ ẹ̀rìn ọ̀rọ̀ ọkọ ẹ̀rìn àbọ̀ àbálọ̀rọ̀ yín kó tó dàbí áńgà tó ń faṣọ ọkọ ó gbérun sórí bí antenna. Yosibi dà. Yosibi ti lọ church. Rárá o. Pẹlẹbẹ mo bèrè lọ́wọ́ pẹlẹbẹ ó ní hospital ni wọ́n lọ ni. Hospital. Ìwọ ló lọ church ìwọ ló lọ hospital tó bá lọ sí hospital yẹn túmọ̀ sí pé ó lọ ṣẹ́yún tó bá dé pé church ló lọ yẹn mi pé ó lọ ń gbàdúrà wípé omi tó ń fẹ́ lọ ṣẹ́ yìí kọ́ ló ń jẹ́ kó ṣẹ́. Bọ́dà Sàámú kí ni wọ́n láyé pẹ̀lú Yosibi àti pé wọ́n lọ church àti pé wọ́n lọ sí hospital lọ ṣẹ́yìn kí ni wọ́n láyé yìí náà. Kò lè kàn ẹ́ irú wa ló máa kàn àti wípé Yosibi tó ń wò yẹn ohun tó ní ṣèwọ̀ ni. Are you sure this guy is okay? Kò lè kàn ẹ́. Is he mentally fine? Mo fẹ́ kórìí ẹ̀ dàrú mo ṣe gbà. No, that's an insult. Bẹ́ẹ̀ ni kò sí tó máa kàn wọ́n bẹ́ẹ̀ ìwọ lórí burúkú èèyàn jàtijàti oní àjọ̀gbọ́n ṣèṣìnà oníṣìnà ní òyìn ọ̀rọ̀ dáadáa ni ẹ́. Èmi oníṣìnà Bọ́dà Sàámú èmi oníṣìnà. Bẹ́ẹ̀ ni
ọkọ mi lọ́wọ́ bíbá yìí ẹ lè bí kò rí ọ̀rọ̀ mi rí àti sọ promise ọ̀rọ̀ kó já lọ́jọ́ wẹ́ẹ̀dì kò tó rí ọ̀rọ̀ mi. Ohun tí mo fẹ́ get náà nìyẹn ni mo fi jù wípé oníṣìnà ní àtòníra nà. Ìwọ àti ẹjọ́ agree wípé ó dàlẹ́ ọjọ́ wedding. Why not? Kẹ́ ẹ̀ tó rọra yín. Bẹ́ẹ̀ ni bọ́dá Sàámú. Òbí ẹ̀ dẹ̀ wà láàyè. How is that your business? Ó dẹ̀ fi lọ yẹ ẹ wò. I am a Christian brother. No. You are a foolish brother. You are an idiot brother. You foolish. Ẹni tó ń gbé kọ́kà kiri tí ń bá jẹ́ ẹ̀gbọ́n ẹni ò tọrọ ni bàbá ẹ sọ bó ṣe wà yìí kò lójú abẹ́. Lórí kò lójú abẹ́. It's okay. Bó ṣe wà yìí kò lójú abẹ́. Nísùúrù, bó ṣe òótọ́ nìkan tí bọ́dà yẹn sọ pé ò lójú abẹ́. Bébí kí ló tún sọ? Wọ́n lò lójú abẹ́. Bàbá dùn mí ní mo lójú abẹ́. Ẹ rí àdìdé já test ẹ̀ náà. Mi ò dúró de alẹ́ ọjọ́ wedding mọ̀, mi ò dúró. No, I can't have that patience. Ọ̀rẹ́ mi. Bóyá já wọlé kí n test ẹ̀. Bébí kí ló tún sọ? Àtijọ́ àbí kò dá lọ́jọ́ wedding. That was there, not now. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní sùúrù. Ṣé mo pé wọ́n fún ẹ lọ gba yàrá nípa yìí? Kí ṣe bó ń gbé lọ́dọ̀ èèyàn? Wọlé. Àbí? Ẹni kó ṣe lo yàrá tó fẹ́ kán bá ruwo. Lọ sókè. Àtijọ́ àbí kò dá lọ́jọ́ wedding. Wọ́n ní mi ò bà mọ́. Mi ò bà mọ́. Bákìrì mi ò bà mọ́. Wọ́n ní sọ́wọ́n lọ́wọ́ ló fún bọ́ọ̀ tẹ̀sítẹ̀. Àṣọ wọn. Ẹ bá mi bẹ̀. Everything was intact. Yes. Doctor ti ṣe operation ó dẹ̀ ti wà successful, so kò sí problem at all. Ẹ fọkàn yín balẹ̀. Oh yes. Màá get vaccine. Okay. Oh yes. Màá get vaccine. Mo ń gbọ́ sí tó nípa ẹ̀ ti ṣe operation yẹn dẹ̀ wà successful. Ìbàtẹ̀ ṣetán wọ́ọ̀dù wo ló wà? Hello. Inú wọ́ọ̀dù wo lẹ gbé sí ìgbàtẹ̀ ṣe operation tán? Mr. Man, calm down. What are you talking about? Kí ni gọ́ọ̀tì tẹ nígbà tí òun wá síbí tó sọ pé òun fẹ́ ṣẹ́yún tẹ́ ẹ̀ fi ní pé kó lọ mú èèyàn kan wá kéèyàn kan wá sáìn fún? Ta nìyẹn? Ṣé kẹ́ lè sùn lẹ́wọ̀n? Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣẹ́yún fún Yọ̀ṣíbí tẹ́ẹ̀dẹ̀ ló wà nínú wọ́ọ̀dù kan bíi tẹ́ẹ̀ ló wà successful. Wọ́ọ̀dù wo lẹ gbé sí? Yọ̀ṣíbí ni mo sọ. Bọ̀dá Sàámú. Báwo ni níkẹ́? Jọ̀dúró ọlọ́ iná máa ń jó ni. Iná máa ń jó ni ọlọ́ máa ń jẹ́ kí èèyàn rí bí. Yọ̀ṣíbí òní mo wà. Mo dẹ̀ mọ̀ wípé wọ́n dẹ̀ sọ fún mi wípé ó wá sí hospital níbí. Yọ̀ṣíbí. Bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ó wá síbí ipò wá ṣẹ́ oyún. Yọ̀ṣíbí wá ṣẹ́yún mo dẹ̀ gbọ́ tẹ́lẹ̀ sọ wípé ó wà successful wípé dókítà ti ṣe ó wà successful. Wọ́ọ̀dù wo ló wà? Ibi ìbà ni mi ti ń ṣiṣẹ́ and 24 hours ni mi wà. Ó ti tó oṣù méjì tí mi ti rí Yọ̀ṣíbí sójú mi báyìí. Ó ti tó oṣù méjì. Ó ti tí oṣù méjì tí mi ti rí Yọ̀ṣíbí. Tó o ti rí Yọ̀ṣíbí gbẹ̀yìn ó dẹ̀ lójú ó mọ Yọ̀ṣíbí ó dẹ̀ ìrántí fèsì. Wait, kò yé mi, I'm lost. Kí ló ń ṣẹlẹ̀? Ta ló ń jẹ́ Yọ̀ṣíbí àbí kí lẹ̀ sọ? Má worry. Wá má dùn lóhùn mo mọ̀ kó o lè parọ́ tó ìyẹ́ òun parọ́ mo tó fi lè mú tí òfin sí hospital yìí mo dẹ̀ mọ̀ pé wọ́ o ò lè tàn mí jẹ abẹ́kọ̀ o ò lè tàn mí jẹ torí èmi àti ìyẹ́ close jù bẹ́ẹ̀ lọ jókòó wá tàn mí jẹ tó ti ẹ̀ ń pẹ̀lẹ́ tó dẹ̀ ti má rì. Bọ̀dá Sàámú. ṣé wàá lè jẹ́ wípé chọ́ọ̀chì yẹn ló wà báyìí. Èmi ò máa rìn nínú ilé mi pẹ̀lú ọkàn pípé. Èmi ó máa rìn nínú ilé mi pẹ̀lú ọkàn pípé. Ẹ jókòó. Sista Bípẹ́. Nígbà wo lẹ̀yin rìn nílé Olúwa pẹ̀lú ọkàn pípé? Ẹ ń gbìyànjú ni. Kristi fẹ́ dé. Sista Tọ̀míwá. Nígbà wo lẹ̀yin rìn nílé Olúwa pẹ̀lú ọkàn pípé? Mo ń gbìyànjú agbára mi sà. Ẹ ń gbìyànjú agbára yín. Ìgbà wo lẹ sọ̀dà mẹ́wàá gbẹ̀yìn? Ní ìgbà wo ni èmi ó rìn ní ilé Olúwa pẹ̀lú ọkàn pípé? Ẹ jẹ́ ká máa rìn ní ilé Olúwa pẹ̀lú ọkàn pípé nítorí pé òun ni gbogbo ọpẹ́ ló tọ́ sí. Ìdí nìyẹn tó rí ẹ fi kọrin pé Olúwa ìwọ ló tọ́ sí. Olúwa Ìwọ ló tọ́ sí. Olúwa ìwọ ló tọ́ sí. Láti gbà gbogbo. Gbogbo Olúwa ìwọ ló
tí n bá fata ìbọn ẹ lọ́rùn ó máa gbábẹ́ sọ dáàdì. ẹgbẹ́ má bínú kí ni tó ṣẹlẹ̀ gangan. dáàdì àbí kí máa ń pè é ẹ̀yìn adákẹ́bẹ̀ jẹ́jẹ́ oníwàlú òṣì aṣẹ́wó òṣì olórí burúkú òtún gbórí burúkú ẹ̀ ó gbé wọlé chọ́ọ̀chì mo wọlé sí mo rí obìnrin mú ọkùnrin dọ́kùnrin mú ìwọ wa rọ́kùnrin mú lódìbò olódóbìnrin mú olórí burúkú olóṣì ayé ẹ ti bàjẹ́ níwọ̀n màá fojú ẹ̀ màá fi rẹ̀ mọ̀ wàá rí ẹ̀wò. Bùrọ̀dá Sàámú kí ló wá ṣe tó máa ṣe bí olórí burúkú báyìí lọ? ẹ ṣe bí ẹ láyè ti bàjẹ́ báyìí. sista ilé ọlọ́run ẹ wá lẹ́nu. ẹ má bínú dàrí pásítọ̀ ẹ má jábọ̀ ní olórí burúkú ìlú. gbogbo tó bá sọ pátá mo fún ẹ àbẹ̀gbọ́ wọ́n sọ fún mi wípé tó o bá lóyún wípé kó o má ṣẹ̀ ṣé olórí burúkú tó fẹ́ fún ẹ lóyún ni èèyàn gíga ló fẹ́ tó bá tẹ̀yàn gíga olùfẹ́ tó ní ìgbàsẹ̀ eléyìí tó gùn tí gbogbo ẹ̀gún bíi tòlótòló yìí àbórí ọmọ etí ó ní wọn kí mọ́lẹ̀ tó ń lọ fẹ́fẹ́ ẹ wọ́n wà nínú chọ́ọ̀chì ẹ tí lè tí kẹ́ ẹ jọ́ tọ́kí pásítọ̀ wá gbàdúrà fún yín pé kẹ́ ẹ máa lọ ní tọkọ-tìyàwó olówó ni yọ̀ọ́ síbí ìwọ ló tọ́ sí mi láti gbà kí ni abẹ́ mi yọ̀ọ́ síbí àbíkọ̀ kí mo gbọ́dọ̀ kọ́ ọ̀tà kọ́ nìyẹn. ọkú ẹni sùúrù. kí ló ń ṣe yín dáàdì ìbòlù dáàdì Johnson tẹ́ẹ̀rí bíi kùntàkùntì tí bá gbà yín ní sẹ́rìn kù ẹ ní gajú bẹ́ẹ̀ ṣe wà lọ́mọ ni o ẹ̀mí mímọ́ ni mo respect lára yín tẹ́lẹ̀ o ṣẹ́gbọ́n máa gbẹ̀mí mímọ́ sọ́tọ̀ bá máa bẹ̀rẹ̀ mímọ́ kó jáde kó lára yín kí lè ráyè gba yín kù tọ́ba bí ẹja ni mo sọ ẹ̀yẹ ìdùn bí I'll be waiting there let me hear yọ ṣe bí ìwọ ló tọ́ sí i láti gbà pọ́n abẹ mi jẹ́ kí n tún gbọ́ wà ríran wò. ẹ̀tọ́ iṣu ni o ṣé mi lẹ́tọ́ iṣu mo ì máa gbá yín kò sẹ́yìn ẹ bá mi ta Johnson á ga jù yìí lọ èmi mo sọ bẹ́ẹ̀. nílé olúwa. ẹ má bẹ̀rù ẹ má fòyà ẹ̀tọ́ iṣu lásán ni wọ́n gbàdúrà. tani àtẹ̀kọ́ta tí ń bọ̀ mo ń béèrè pé kí ni wọ́n bọ̀dà Sàámú fún dá mi lóhùn. mo kàn fẹ́ kó bá mi mójútó àwọn nǹkan kan ni. wàá lè sọ nǹkan tó fẹ́ bá yín mójútó. Wow, so that's your ship in Bro Sam's voice. Your ship. What's up, my nigga? You good? You see, I'm always crushing on you anytime I see you. Pretty hairs, fine face, fine shape. I don't dare wait for you, my charge. What's good? Dotun. Mama. This one that you are praising me. Dotun. I'm like your elder sister. Why are you praising me now? Come off it, your sheep. You don't have to sister zone me. You always remind me of this lady in Victoria, South Africa. Meanwhile, you are my nigga's bread. Who is your nigga? My nigga bread, bro. Forget about that. Bọ̀dá Sàámú là ń béèrè ọ̀dọ̀ yín gan là ń lọ báyìí tí mo fi rí yín báyìí. Bọ̀dá Sàámú lẹ̀ ń béèrè. Of course. So ọ̀dọ̀ wa lẹ́dẹ̀ ń lọ yìí. Ọ̀dọ̀ yín là ń lọ tí mo fi rí yín. Ó yẹ kán wà nílé ẹ kí Bọ̀dá Sàámú wà nílé. Oh, meet my sister. She's beautiful like you. No push-ups, no bum-bum. Sexy as they come. Oh well. I'm married later. I'm gonna. Kí ni mo ṣe? Ó dẹ̀ ṣe báyìí sí mi. Wọ́n dẹ̀ lọ́dọ̀ Bọ̀dá Sàámú làwọn ń lọ. Bọ̀dá Sàámú. Ó ga o. Ẹ wò kí ẹ máa fi ń gún mi pé mi lójú abẹ mo fẹ́ kẹ́ stop ẹ jọ torí Ọlọ́run ẹ wọ̀rọ̀ tẹ́ sọ yìí ó ti dá wàhálà lẹ láàrin mi àti boyfriend mi ọjọ́ tẹ́ sọ báyìí tó yẹ sọ fún mi nìyẹn pé ṣé lóòótọ́ ni mo lójú abẹ. ṣé o wá lójú abẹ ni. Ó lóun ní Bọ̀dá Sàámú lóun ní. àwọn Bọ̀dá Sàámú mo lójú abẹ mi kàn lè ṣí wọn yín ni. torí kí ni. Bọ̀dá Sàámú lè ṣí wọn yín náà ni. kójú mi má lọ fọ́. something like that. Okay. Bọ̀dá Sàámú mo dẹ̀ mọ̀ yín dáadáa ẹ ṣe bàjá ó lè di ọjọ́ wedding mi kẹ́ lọ sọ pé mi lójú abẹ́. Má sọ o. Bọ̀dá Sàámú. O tí mò ń plan fún tẹ́lẹ̀ nìyẹn. Pẹ̀lẹ́bẹ̀ ṣe orí nǹkan tó ń sọ fún nítorí mo ní kò ebè wọn mo mọ Bọ̀dá Sàámú.
jọ ṣé máa jágbà àyà ni máa wà ní pátí kan máa wá jágbà àyà màá wá máa wọ ọkọ ẹ màá jẹ́ kókó wọn ní ẹ lórí á wá waste owó fáwọn ẹbí ẹ táwọn ẹbí òde mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n mọ̀ pé gbàrọ̀ gùdù second hand ìyàwó làwọn fẹ́ abara méjì nínú èèyàn má náwó ni tó bá fi pé ta ni ò fẹ́ kí wọ́n so tọkọ-tìyàwó yìí pọ̀ má ti máa ṣọ́ wọn má ti sọ̀kìnì tó bá dé ẹlẹ́kẹ̀dá wọn bá kán lọ́wọ́ ni ẹ ló èmi fẹ́ sọ̀rọ̀ ìyàwó tẹ́ ẹ fẹ́ gbé lónìí kò lójú àbẹ́. Bọ́lá Sàámú ẹjọ́ torí Ọlọ́run Bọ́lá Sàámú ẹjọ́ torí Ọlọ́run Bọ́lá Sàámú ẹjọ́ ṣé nǹkan tí ń bá ní kó o máa ṣe nínú ilé ṣé wàá ṣe. Bọ́lá Sàámú máa ṣe anything tẹ́ bá fẹ́ kí n máa ṣe fún yín. Are you going to fucking do everything I asked you to do? I will fucking do everything Bọ́lá Sàámú. You fucking going to do it? I will do everything Bọ́lá Sàámú. ṣé o lọ bẹ́ẹ̀ ni? Bọ́lá Sàámú mi ò lọ bẹ́ẹ̀ ni. ó tó lọ bẹ́ẹ̀. Ebi wa ń pa èmi báyìí mo dẹ̀ nídìí abọ́dì mo dẹ̀ nídìí ẹpọn ẹran kí ló tó tún pè ṣé o mẹ́pọn ni. Mo mẹ́pọn. O mẹ́pọn ẹran. Mo mẹ́pọn ẹran. Mo dá mọ̀. Ẹpọn ẹran mo máa ń láìkẹ́ gan kó o fi sínú rẹ̀ tó o bá tètè ṣe fún mi kíákíá ẹ̀sìn má sọ pé olójú abẹ́. Bọ́lá Sàámú torí Ọlọ́run Bọ́lá Sàámú má wọrí ṣe mẹ́pọn ẹran ni máa wẹ́pọn ẹran lọ sọ́jà ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́. Ẹpọn nìkan ló dárúkọ nínú gbogbo. Don't you? My nigga. Don't you? My nigga. How you doing? Yo. So you can drive? I can drive a car. You can drive a car? You already know that, bro. No. You're good. You're American, sense, right? Where do you see Lambo? This ain't a Lamborghini. This is Honda. I'm not fucking talking about the car. I'm talking about the Opeke Arayagberu. Oh, that's my sis. Your sister? I'm telling you. Really? She my blood sis. Okay, you're a sister to him, right? Kí ló ṣe sister ẹ? Ó yà mí náà lẹ́yìn sáà mi kí ló ṣe yín sínsìn. Kí ló ṣe sister ẹ láhàn? Ẹ dẹ̀ ń ṣe báyìí. O rí bí sister ẹ ṣe ń ṣe ni kí ló ń ṣe? Nǹkan tí ṣe sister tó mú wá. Ẹ wo Bọ́dà Sàámú, sister mi ló ti ń wá yín. Mi ò dẹ̀ mọ̀ nǹkan tó ń wá yín fún. Mo ti ń béèrè lọ́wọ́ bá ṣe ń bọ̀, wọn ò sọ. Àdúrà tèmi dẹ̀ ń gbà lọ́kàn mi ní pé bá ṣe ń lọ lé ọlọ́njẹ́ Bọ́dà Sàámú ọlọ́njẹ́ Bọ́dà Sàámú because gbogbo nǹkan tèmi mọ̀ lọ́kàn ni pé téèyàn bá ti ń wá yín bẹ́ẹ̀ yẹn ó jẹ́ pé nǹkan fẹ́ ṣe ṣọ̀mṣọ̀ èmi náà dẹ̀ fẹ́ gbẹ́nu sí that's why I bring her here bro. Kí ló fẹ́ rí mi fún? No, I'm not ready for you guys. I need to go back inside. No, chill. Èmi ni mo sọ fún àbúrò mi pé kó mú mi wá rí yín. Mo fẹ́ rí yín ni. What do you want to fucking see me for that you are yahan? Ẹ ṣe jẹ́ ká fi òyìnbó sílẹ̀, ẹ jẹ́ kí màá ti yín jọ sọ Yorùbá ká jọ gbọ́. Oh no, ni mo ń sọ. Dọ̀tun, don't you see your sister yahan? I see her yahan. You see your sister yahan? I see her yahan. What make your sister yahan? I don't know, is it some type of snake, nigga? Kí ló ṣẹlẹ̀? Ẹ jọ̀ọ́, ó wà very important, ẹ jẹ́ ká wọlé ká lọ sọ. Wọ́n ní kó wọlé. Kí ló ṣe? Tó ṣe bẹ̀bẹ̀ tán. Tó ṣe bẹ̀bẹ̀ tán. Ṣé kí n tún sọ̀tọ̀ ẹni? Ṣé kí n sọ kìíní yẹn? Kí n jẹ́ kó mọ̀ pé Kí ló dé tá wá fọwọ́ ra wọn lára báyìí? Kí ló ṣẹlẹ̀? Tí ẹ̀wọ̀n lónìí bá ti jẹ́ kó lè yé. Kọ́mọ̀ sì jọ. Mo ní kó kọ́ kó lára mi. Ọlọ́mú bí ọmọ Priscilla. Àbúrò Peter. Ọmọ ẹ̀ tó ti Priscilla. Ilé lẹ́yìn. Olóró lọ ń bù tèmi. O fẹ́ lẹ̀ mọ́. Next time tó bá tún ṣerú ẹ̀ máa sọ pé ó lè bú. Òtítọ́ tí ó máa bàjá mọ́. Wo bí ẹja wọlé lọ ká lọ sọ̀rọ̀. Ó yá Dọ̀tun já lọ. Oh no, I'm good like this. Me and she should go in there. 100%. We should go there. Ẹ máa bọ̀. Ẹ máa bọ̀. Ẹ wò, ta ni arábìnrin wa? Talẹ̀ irin tó tẹ̀lé wọlé. Torí ẹ bọ́sì tá ń sẹ̀ wá ń dúró pé ta lárábìnrin yẹn wá. Ẹlẹ́rìn ẹ̀yẹ ìwọ ti ẹ̀rọ ayé. Táṣe wọn máa sọ nǹkan ni etí jìnkù tó wọn máa sọ nǹkan míì. Àfojúsọ wọn ò gbọ́ owó wọn ò gbọ́ ọ̀fẹ́. Nǹkan tó Bọ́dà Sàámú ṣe máa ń bù. Ṣé ti plan mi tẹ́lẹ̀? Bẹ́ẹ̀ kí ni. Ó ga ọ. Bọ̀dá Sàámú, èmi mo sọ fún àbúrò mi pé kó mú mi wá sílé yín. Ẹ dá ojú ìmọ̀. Ẹ ranjú ná. Ẹ ṣojú yìí sókè. Inú tí ẹ̀ ń dáhùn mọ̀ láti bí ojú station ni máa ń mọ̀. Station ni máa ń tètè dá mọ̀ dáadáa. Mi ì dá station yìí mọ̀. So àti bọ́dì àtọjú mi bá ẹ̀ dá mi mọ̀ àtọ̀. Mi ò fi bẹ́ẹ̀ dá station yìí mọ̀ mo sorry. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo lálàá these days mo máa ń lálàá ṣá mo máa ń rí yín mo dẹ̀ máa ń rí nínú àlá mi pé èmi àti yín a jọ wà lórí bẹ́ẹ̀dì ẹ mọ̀ bí ká jọ máa ṣeré ìfẹ́
On a long run mo wá rí i pé mo lóyún fún yín nínú àlá mi. Ṣé mọ̀ kò dìgbà tí n bá lọ sọ́dọ̀ wòlíì àbí ọ̀dọ̀ àfáà kankan láti lọ explain fún wọn. Èmi fúnra mi mo ti rí i pé I think we are meant for each other. So èmi àti yín ó yẹ ká jọ wà papọ̀ ká jọ máa ṣe ọkọ àtaya. That is why tí mo ṣe ní kí wọ́n sọ fún yín pé mo nífẹ̀ẹ́ yín. Mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ mọ̀ yín pé owó wà. Ẹ má rò pé bóyá kò sówó pé bóyá mo lówó jù yín lọ. Dẹ̀ ẹ má dẹ̀ rò bóyá irú obìnrin wo lélẹ̀ tó wá tó jẹ́ pé mi mo kọ́kọ́ wá láti wá express feelings mi fún yín. Ẹ má rò bẹ́ẹ̀. I'm not a bad person. Mo kàn wò pé kí wọ́n sọ ìfẹ́ tí mo ní kí wọ́n sọ fún yín. Mo máa take care yín o. Owó wà. Nice program. Nice speech. Fíìmù yín dùn. Ṣẹ̀ṣẹ̀ sọ story ẹ̀ tán sí. Ìbẹ̀rẹ̀ tí ń ṣiṣẹ́. I work in a good place. Kì í ṣe bí àbí radio station. No. Àbí bí television station. No. Kì í ṣe pé ẹ máa ń kàròyìn. Rárá. Gbogbo ntẹ́ sọ́ọ̀sì ó dàbí àwọn tó máa ń sọ ìtàn ìrírí ayé. Tó máa ní ìrírí ayé mi rè. Torí mi mọ̀ tó mọ gbogbo ládàá tẹ́ ẹ̀ sọ yìí. Kìíní kankan ẹ wà níbì kan ẹ wá ń sọ lọ sọ́bọ̀ ẹ wá lẹ̀ fún mi lóyún. No. Èmi ni mo lóyún fún ẹ ṣebí tó sọ ni pé o máa bọ́ mi o ló máa take care mi o máa tún mi ṣe bẹ́ẹ̀ ni pé gbogbo bóòtù ara mi ó ti worn out ìwọ wá fẹ́ tún mi ṣe ìgbéraga wà bẹ́ẹ̀ o gan mi ò yo mi ò ṣàgbé o ìbùkún Ọlọ́run ló mú ní làlá ìfìlàlà kú o. No, don't get it wrong. Kí ni mo ṣe máa fẹ́ àyẹ́ lè kún rọ̀rọ̀rọ̀rọ̀ mi ò wó bẹ̀ o lè ní east tó dúró mi ò wó bẹ̀ bọ́dí ẹ lè wà pa mi ò wó bẹ̀ kí ni mo ṣe máa fẹ́ kí mo fẹ́ lára ẹ. If no be say na your love where I for dey person like me give yawa wey dey cause kolomental I know say I dey temperamental if you like give you I won't lie to you láyé. Àjíkẹ́ òrékelẹ̀ wà tèmi yóò sì dùn mí jẹ́jẹ́ kò lọ mi tender baby yóò sì my nigga what you do what's up. Mo rí yín lẹ́ẹ̀kan gbà tí mò ń jáde. Ẹ nà ó. Kí lẹ wá ṣiṣẹ́ ẹ. Èmi mo sọ fún yín pé bí náà là ń bọ̀ tá a sì débi báyìí ó ti pé 1 hour. Àti ànáwà àti tí ò ń ṣe ànáwà ó ti gbọ́ tẹ̀ ti débi kí lẹ ṣì ń ṣe ń bí. Ṣebí sísá mi náà sọ pé àwọn fẹ́ rí bọ̀dà Sàámú. Gbájútẹ́kí ńkọ́. Gbájútẹ́kí. Gbájútẹ́kí sísẹ́ ẹ tó mọ́ mi lójú nígbà tí mo kí yín lẹ́ẹ̀kan. Àtórí nǹkan tá a ṣe wá náà nìyẹn ṣe báwọn náà sọ pé àwọn fẹ́ rí bọ̀dà Sàámú àwọn àti bọ̀dà Sàámú ọ̀dẹ̀ ti wọnú ilé ìgbà tó yàgò tèmi gan ni pé kí n lọ wò wọ́n mo rí i pé wọ́n ti tilẹ̀kùn lẹ́yìn. Wọ́n tilẹ̀kùn lẹ́yìn. Ṣebí inú yàrá bọ̀dà Sàámú ni. Kí ló ṣe nílé tó fi tilẹ̀kùn lẹ́yìn? Wọ́n ṣe máa tilẹ̀kùn látẹ̀yìn. Yọ̀ṣíbí kí ló ṣẹlẹ̀ torí pọ́n tilẹ̀kùn látẹ̀yìn jẹ́díjẹ́ yín ti ń ru báyìí. Bẹ́jẹ̀ mi ò ṣe ní irú wẹ́ mo ròyìn tí bọ̀dà Sàámú jẹ́ mọ̀ kí bọ̀dà Sàámú wà violent tí nǹkan bá lọ ṣẹlẹ̀ tó máa lọ fi nǹkan ṣobìnrin yẹn nulẹ̀ ńkọ́. Kí ló lè fi ṣe? Kí ló lè fi ṣe ńgbà tẹ́ gbórí tí yóò kúkú pé ẹ̀yin ẹ̀ mọ̀ nǹkan tí mò ń sọ. Kúrò lọ́dọ̀ fún mi. Ẹ jẹ́ ríru o kẹrúrú payọ o. Dọ̀tí wọn náà wà ṣé lóòótọ́ ló lọ́kùn lẹ́kùn yàrá bọ̀dà Sàámú orí pọ́n ti tilẹ̀kùn pa ni. Èmi kàn ń wá ẹni wọn ni mi ò mọ̀ pé wọ́n máa take personal bẹ́ẹ̀ yẹn. Dọ̀tún ó mọ̀ pé Yọ̀ṣíbí ò fi bọ̀dà Sàámú ṣeré rárá wọ́n kò máa ń pretend ní. Èyí ẹ máa rò ó nírò pé bóyá. Kí ló ṣẹlẹ̀ gan-an? Kí ni mo lọ́ọ̀bù yín. ẹ fún mi lọ ẹ fún mi wọ́n gbà mí lọ́wọ́ wọn wọ́n gbà mí lọ́wọ́ wọn. Ṣé bọ́dà tilẹ̀kùn lẹ́yìn ni? Jókòó jáde. Ẹ ti sáré ṣọwọ́ kan tó àbẹ̀ ẹ wá sílẹ̀. Kí ló ṣe fún mi? Tilẹ̀jẹ́ tó bá ti tẹ̀ ó ṣúrú ni kí ló ṣe é bíbá ẹ̀ bọ́dà Sàámú kí ni gbogbo eléyìí náà. Èmi ò mọ ní gbogbo wà farabalẹ̀ ni wà lè gbọ́kọ́ tó sọ̀rọ̀ lè máa ń bára ṣèyàn bẹ́ẹ̀ náà farabalẹ̀ ni. Máa farabalẹ̀ ni tẹ́ bá ṣe léṣe sínú bíbá yìí tẹ́ bá dé wà lálẹ́ sí gbogbo ara nílé lọ́rùn wọ́n máa kó gbogbo àwọn ará lé kiri àbírú kí ni gbogbo eléyìí náà. Ṣé pọ́blẹ́mù ẹ nìyẹn kí ni nǹkan tí mo fẹ́ fi pa kí ni mo ní lára tí mo fẹ́ fi pa tó bá jó lóòótọ́ náà ni mo rì mọ́ lára ṣó máa pa sọ tinú ẹ. Bọ̀dá Sàámú ṣé kinní máa pa ni. Ẹ jọ̀ọ́ excuse me
I don't understand. In fact, kí tó wá síbí báyìí mo ti gbọ́ nípa yín. Kí ni problem yín? Ẹ̀yin tẹ́ mọ iyì bọ̀dá Sàámú. Àwọn tá dẹ̀ mọ iyì bọ̀dá Sàámú, a dẹ̀ wá láti wá express feelings wa fún wọn. What is so bad in that? So why are you blabbing? Èmi blabbing. She's blabbing? Ẹ̀yin tẹ́ mọ̀ ní wọ́n take care wọn. Ó ní kúrò bí bàyà bí. Ó ní jẹ́rìí síta bí bàyà bí. Báwo ni mo wà ní fún ẹ? Mo bọ̀ wá bẹ̀. Má kúrò ojú ọ̀nà ẹ̀ṣẹ̀. Mo bọ̀ wá fẹ́ Kí ló ṣẹlẹ̀? Kọ́ńtò tó bá dé bó ṣe wà yẹn, tó bá dé bó ṣe wà, ojú ó máa gún ẹ lọ́bẹ̀. Mi ṣe é, ó lè gún ẹ lọ́bẹ̀. Ní kí ni? Olórí burúkú lọ̀tá ẹ̀. Sọ́rí bí orí ẹ̀ ò pé, you fucking mad. You're not fucking normal. You're fucking crazy. Orí ẹ̀ ti dẹrù láti inú. Ọpọlọ ẹ̀ ti fọ́. Àlejò mi tó wá mi wá, ó lè embarrass ẹ̀ lójú ẹ̀ mímí bí bó ṣe ń yọ̀ kẹ́ tó fi lé. Kí ni Bọ́lá fẹ́ interest ẹ? Sọ fún mi. Àlejò yín wo ló wá yín wálé? Àlejò yín wo ló wá yín wálé bọ̀dá Sàámú? Àlejò yín tó wá yín wálé tí mo bá wọn, táwọn méjèèjì tí mo bá wọn lórí bẹ́ẹ̀dì lórí ara wọn. Kí ló tẹ̀ ń ṣàjàsá orí burúkú báyìí? Orí yìí ti yí ni. Ọmọ tó jẹ́ kọ́kọ́ mọ̀ wọ́n lé mi láyà, ó gbọ́dọ̀ ń tẹ̀ láti jẹ́wọ́ ẹ̀ kúrò. Mo ní mi ò fẹ́ ní. Náà lẹ́tún ṣe, àyàbí ló gbọ́wọ́ sí. Ṣé ọmọ tó bá mi sọ ni? Kí ló bá yín sọ? Ṣé ọmọ tó bá mi sọ? Kí ló bá yín sọ? Olóṣì gbogbo tó bá fẹ́ ṣe, ó ti ẹ̀jẹ̀ farabalẹ̀ náà, kó jẹ́ kó ṣe iná. Ọmọ fọwọ́ gbẹ́ mi láyà nù, ìgbà ẹni wá wọlé olóṣì, ó tún wà lẹ́nu ọ̀nà tí gẹ́gẹ́. Ọwọ́ ẹ̀wọ̀ bí ayé. Ọwọ́ ẹ̀wọ̀ bí ayé. Mi ò láìkẹ́ wọn lọ ṣùgbọ́n pàápàá mi ò láìkẹ́ o, àwọn ọ̀dẹ̀ ń fà mí. Ó bẹ̀ lórí. Pẹ̀lú orí burúkú tó ń bá ẹja yẹn, wà á nílò wò. Orí burúkú tó ń bá ẹja yẹn. Kí ló dé gan-an? Ẹ̀wọ́n ni wẹ̀rẹ̀ wọ́n lọ ṣì náà. Ṣé ó tún bẹ̀? Ṣé ó bẹ̀rẹ̀ náà? Ó bẹ̀rẹ̀ náà. Wà á rí i. Tó bá bí ẹja kó tún gbẹ́kẹ̀ mọ́ àwọn ọmọ yìí. Bọ́dá Sàámú, tó bá ti bí yín dá. Bọ́dá Sàámú tó bá bí yín dá ni mo sọ yẹn. Kẹ́yìn sọ fún pé kí n má lóyún mọ́ yín lára nínú ilé yìí. Tí wọ́n bá bí yín dá, ẹni kí n má lóyún mọ́ yín lára nínú ilé yìí. Tó bá bí wọn jẹ. Ìwọ lóyún nínú ilé. Tó bá bí yín dá, ẹ̀yin sọ pé kí mi má lóyún mọ́ yín lára nínú ilé yìí. Ẹni kan tí mo ṣe ń jẹ́ Yọ̀ṣíbí. Ṣé ìgbà ayé Yọ̀ṣíbí ti fẹ́ bàjẹ́ báyìí? Nítorí mi ò mọ bona fide interest ẹ̀. Mi ò mọ bona fide interest ọmọ Yorùbá wọn tó ṣẹlẹ̀ o. Tó fọ́kẹ̀ mọ́ ọmọ lọ́mọ lórí kí. Ọmọ ọlọ́mọ tó ṣe orí bí ẹ̀gbọ́n máa ń lè sàdì. O tó fọ́kẹ̀ mọ́. Ṣọ́kọ́rí ẹ̀gún ni. Bọ́dá Sàámú, igbó kí lè inú ọ̀ṣẹ́ tó fi di level Àyọkẹ́? Tó fi di level Àyọkẹ́. Tó dé tó fi di level yìí. Omi ẹ̀bá ọ̀ṣẹ́ dúró wọn kò gbà. Etí ń dùn ẹ̀ nígbà tí mo sọ pé ọmọ ẹ̀fẹ́ fọ́ ọkọ̀ mi láyà. Oníwèrè fi wọlé. Bọ́dá Sàámú ewé má dòun lò kó má gbé kalẹ̀ ọ̀rọ̀ ni. Bó ṣe kó ṣe béèrè lélẹ̀ Bọ́dá Sàámú. Kí ló wá ṣẹlẹ̀ tó ṣe wá di gbà láǹjọkẹ́? Etí ń dùn ẹ̀ gbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ń bí. Tí mo sọ pé ọmọ yẹn fọwọ́ tẹ̀bẹ̀ láyà. Olùwọ́ náà wàá fi ọgbọ́n, òun wàá fọ ọgbọ́n, òfin ṣe kí ni? Òfin dọ́gbọ́n béèrè ọ̀rọ̀ òṣì lọ́wọ́ mi. Ṣé òkò ló sì yẹn? Ṣé òkò ló sì yẹn? Kò lójú abẹ́. Wọ́n pẹ̀lẹ́ tiẹ̀. Ṣé kò tó fi sí bẹ̀rẹ̀? Bọ́dá Sàámú ti tún bẹ̀rẹ̀. Pẹ̀lẹ́ ṣubú. Pẹ̀lẹ́ di ọ. Oúnjẹ lójú kò máa lè rìn wọlé báyìí. Oṣù ọ̀ pẹ̀lẹ́. Pẹ̀lẹ́ ṣubú. Wọ́n fara lẹ̀ jọ. Wọ́n ti wọ yàrá kó lọ lie down níbẹ̀ yẹn. Ẹ kọ̀ nǹkan mi ní ẹ̀jẹ̀ tó ń ní díẹ̀. Rárá o. Ó ga o. Ṣé tí ìgbà wá sí ìgbà ìsìn wá wáyọ̀ síbí wá? Ṣé ìwọ nìkan ló máa tọ́jú ọmọ yìí? Ó ti ẹ̀dá tẹ̀yìn ní ìsàsíkò. Ó ti wà ní ọ̀fà. Ṣé ìrì tẹ́ rí ẹlẹ́rìn ẹ̀yẹ?
rí polóyún. oyún bọ́ o ó lè máa jẹ oyún o torí kan tó ṣe ọmọ yìí ó mà ṣiṣẹ́ mi jẹta gbogbo ojú mi ló ń kó yìí mo ní láti bu omi kí n fi bọ́ ojú ni gbogbo ẹ̀kọ́ lóyún. ẹ wo ṣẹ́róyìn tó kọ́ ẹ̀yìn ó natural ṣẹ́rẹ́ lè tèmi wò yìí òye oyún ló ń pè. ẹ dẹ̀ ṣú ọ. bẹ́ẹ̀ ni òye oyún ló ń pè. ó lè máa jẹ oyún gbọ́ ẹ̀kọ́ náà lóyún. òye oyún lè máa ṣọ́ wa ó lè máa jẹ oyún. Bùrọ̀sọ̀mù náà wá. orí ẹ̀ bàjẹ́. Bùrọ̀sọ̀mù kí ló ṣẹlẹ̀ á. tí o bá jọ́pọ̀lọpọ̀ ètò òun òṣì tó máa sọ káàkiri nìyẹn orí ẹ̀ ti bàjẹ́ ọmọ òṣì alábòsí burúkú ṣáṣáṣáṣá ẹnu ẹja ṣọmbọlọkú wọn ti rí wèrè eléyé pàpó ó ṣẹ̀kẹ̀ wọ́lù bí ìgúnlé ọmọ ọlọ́mọ tára ẹ̀ òyà tó wà ń bí gbogbo tẹ̀ sọ́kọ́lọ́wọ́tà kò sí tí mi ò gbọ́ tẹ́ ẹ wá tẹ̀tọ́jú ọmọ yẹn irọ́ àbòsí òṣì ló ń ṣe pẹ̀lú kúntakúntì àjẹmọ́ kókó tẹ́ ẹ mú wọn tẹ́ ẹ fẹ́ rí mú bọ̀ ń bẹ̀ lọ́mọ ó lóyún ní. àbúdá Sàámú kí ni gbogbo yẹn báyìí. ó tọ́mọ yẹn níṣó ni. ẹ jọ kí nìkan tó ní tèmi ò ní. ọmọ yẹn ọmọ gidi ni sí mi nínú ilé má sọpọ́tì ẹ̀ kú ni. ṣé ń tọ́ ní ṣé ẹ̀ ní. kí nìkan tó ní tèmi ò ní. ṣé kì í sọ síta ni. ṣọlá bẹ̀rẹ̀ sí bọ́dá Sàámú ẹ ṣọ́ra yín o. ṣé kì í ṣe. ṣé mo wà ó mọ nǹkan tí ò ní. mi ì mọ̀. nìkẹ́ ni kò lójú abẹ́. bọ́dá Sàámú kí ni gbogbo yẹn. ẹ wẹsẹ̀ bí andrew tó ní airport lẹ́bi ẹ wá kí lè máa wá lè wa náà kí lè máa wá lè wa náà wá má wà lè wa mọ́ o. máa wá o. wà wá bí máa wá bí. tó bá bí ẹ̀dá kó o tún wá bí wà ní òru kó o bẹ̀ ń fẹ́ domi. wèrè bó ṣe ṣe bí èmèrè ọ̀sán lórí burúkú ọmọ inú gbó wèrè wà ríran wò pẹ̀lú ṣìṣẹ́ gbákàkiri inú ilé yìí. ọmọ ọlọ́mọ tó sick tó yẹ ká béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni nǹkan tó ṣe o wọ́n máa tẹnu bọ́lẹ̀ kiri olóyún ni. Yọ́síbí ẹ kú oríire ọlọ́run tó mú yín lọ sípò lóyún láyà tàlàfíà á mú yín lọ sípò ìrọbí láyà tàlàfíà. àmín. Yọ́síbí ẹ dúró náà o ta ló fún yín lóyún gangan. ẹ wo ẹ fi yẹn lẹ̀ sí jàre ẹ máa wò. lóde yọrí ṣaṣaṣa mo gbọ́ mo wá ẹnu ẹja àwọn alábòsí àdúgbò ẹ lọ wá iṣẹ́ ṣe àwọn wèrè ndéndéndéndé. ṣé bẹ́ẹ̀ méjèèjì lè padà fún ayé lóyún. kí ló dé fi padà fún wa lóyún ìwọ gan ni ṣé bí wọ́n ṣe ń wo oyún kò yẹ kó ti mọ̀ kò jọ mí kó tó di pé mo débi rárá oyún oṣù mẹ́rin orí bó ṣe gùn tó máa fi di oṣù mẹ́sàn-án kan àti inú mọ̀mọ́ ti ń gùn bàmí dọ́gba. wèrè ní ẹ ní yẹ kí wọn náà mọ kí sìn wà ní burúkú ìtara ẹ kọ́sí kó bí jọ pápá ìwọ yìí wo jákúrò bí jáde pẹ̀lẹ́ ibi tí mo lọ wọn ní wọn ò sí nílé a ṣẹ̀ṣẹ̀ máa padà lọ sí ibòmíì ni ṣó ti yẹ ẹ ń sìn àbí báwo. bọ́dá Sàámú ó dẹ̀ ń ṣe mí bíi pé kí n yọ oyún yìí kúrò ṣá. ó ń ṣe kó o ṣẹ́yún tó ti tó yìí. ojú ẹja ojú ẹja yìí ṣe èrè ìwọ ṣe ọjà pretend pé táláwà ò ṣe èrè ìwọ tí mò ń tán tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo akọ́tọ́ ti fi mí ṣe pátápátá gbogbo ẹ̀ ní máa fojú ẹ̀ hàn mọ́ bò ọjà mo ṣe báyìí ìwọ báwo má fi yẹ ẹ jẹ má yọ ọmọ mi kúrò nínú ẹ̀ má dátọ̀. irú ẹ̀ làwọ̀ rẹ̀ mo fún yàn síbí lóyún oyún tí wàá tó bí oṣù mẹ́rin òṣìbí wa lóun fẹ́ ṣe àpẹẹrẹ lámàlélẹ́ ìkẹ́ kí lákòókò jọba débi wípé àǹfààní lóyún lẹ́ni tó ń gbábẹ́ sá ń gbábẹ́ sá ń gbára sá kí lákòókò jọba débẹ̀ náà wípé báwo la bẹ́ẹ̀ mi ṣe wà fìlébù tábẹ́ tiẹ̀ náà wà fìlébù tá a fi ejaculize torí débi oyún. Tani! Rosan! Kí ló What is situation? Kí ló dé? Ẹ wo, pásítọ̀ tí mo sọ fún yín gbà yẹn, tí mo sọ fún yín pé mo rí tó kúrú báyìí nígbà tí mo lọ bá àwọn ọ̀rẹ́ mi lótẹ́ẹ̀lì.
ẹ ò sọ fún mi tí mo ní mo mọ pásítọ̀. bẹ́ẹ̀ni pásítọ̀ yẹn má tún ti ṣe bẹ́bẹ́ ẹ ní kí ló ṣe. kí ló ṣe. bó ṣe ń kọjá lọ báyìí mo wá ra yọjú mo wọnú mọ́tò wọn mo rí àwọn àti Yoshibi nínú mọ́tò pásítọ̀ yẹn lọ́nà chọ́ọ̀chì wọn ni o and I'm very very sure nigga don't cap I give it to you 100%. It's no news bro. Mo sure pé hotel náà ti ń bọ̀. That man is a gangster. He's some Mexican type dude bro. You gotta act fast. orí Yoshibi nínú mọ́tò pásítọ̀. Ọlọ́run. mo dẹ̀ ṣe lálásì pé mi àti ẹ̀ fúnra lóyún. àǹbáṣọ máa gbà àǹbáṣọ máa gbà káfíìnìyàn o káfíìnìyàn jẹ́ lè mọ̀mù kójú má dùn síríkì. Dọ̀tun, wait for me outside. I will meet you outside in a bit. Get nǹkan tí mo sọ ni. A ní pé Yoshibi pẹ̀lú pásítọ̀ kúkúrú yẹn wọ́n ti lọ sóòtẹ́. I say you should fucking wait for me outside. I am boiling. I am hurting. I am burning. My head is fucking scattered. What? Follow me down. Praise the Lord. Hallelujah. Mo rò pé ń tẹ̀lé mi. Bẹ́ẹ̀ni pásítọ̀. Kí ni mo ti pè ẹ̀kọ́ tí à ń kọ́ yìí? Ẹ̀kọ́ ìbágbépọ̀. Mi ò gbọ́. Ẹ̀kọ́ ìbágbépọ̀. God bless you. Amen. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú. Ọ̀pọ̀lọpọ̀ ẹbí ló ti túká. Nítorí pé kò sí ìbágbépọ̀ tó dán mọ́rán. Kò sí ìbágbépọ̀ pẹ̀lú ìtọ́ni Ọlọ́run. Ní ayé àtijọ́ ó ní bí àwọn màmá wa ṣe ń bọ̀wọ̀ fún àwọn bàbá wa pẹ̀lú ìtọ́ni Ọlọ́run tí wọ́n sì ń gbé ní ìrẹ́pọ̀. Ṣùgbọ́n láyé òde òní social media ó ti gba ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lọ, ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò tiẹ̀ ráyè mọ́, kò wá jẹ́ ká ní ìbágbépọ̀ tó dán mọ́rán. Nítorí ẹ̀ ni kókó ẹ̀kọ́ yìí ṣe wà. A fẹ́ kọ́ra wa kárí bó ṣe ká máa gbé pọ̀ ní ìrẹ́pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya, gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àti àbúrò pẹ̀lú ìtọ́ni Ọlọ́run. Sista ẹ má bínú pé mo gba tá mi púpọ̀ o. Èmi àti yín máa ṣe àpẹẹrẹ fún àwọn ìjọ. Ẹ máa dúró gẹ́gẹ́ bí ìyàwó mi. Ẹ wá béèrè nǹkan kan tí ẹ fẹ́ lọ́wọ́ mi. Ohun kan tó bá wù lẹ́ lè béèrè o. Ìyẹn tẹ́ bá tí wá ṣe tán àwa sọ àwọn nǹkan tó yẹ kó tẹ̀lé. God bless you ma. Oya. Baálé mi. Ẹ dúró náà. Praise the Lord. Hallelujah. Ẹ jọ apẹ́rẹ́ wo lẹ rí àbí kí ni nǹkan pàtàkì kan tí ẹ rí nígbà tí sista ìfẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn. Wọ́n kọ́kọ́ fi ẹ̀rín bẹ̀rẹ̀. Oh my God, ẹ bá mi fún ọ látẹ̀wọ́. Ó yá, ẹ continue. Olówó orí mi. Mo máa nílò owó díẹ̀ kékeré kan ni. Praise the Lord. Hallelujah. Nígbà tí obìnrin bá fi ẹ̀rín tó fi pàdé ọkọ ẹ̀ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tọwọ́ ọkọ ẹ̀ sórí ọkọ yẹn ò ní wú láti ṣe. Orí ẹ̀ náà kú sórí. Mr. Man, what is going on now? Church ní bíbá yìí. Ẹbí sùúrù. I told you. Don't need no pastor. He's some playboy. Make it on a mission. Yes. Playing On a mission. He's playing over in my intelligence? No. You started playing over my intelligence. No. What are you doing here? I jẹ́ ẹ̀kọ́ ìgbàgbépọ̀. Pẹ̀lú Yoshibi. Òní Yoshibi wá kúlẹ̀ sí bí abẹ́. I came here the other time. I told you if I buy the car, you will not get more. But this time around, I am here with Shakabula. I will blow your head off. I will blow your mouth off. No. Are you just let me say it? No.
sọ. Yọ̀ṣíbí gbẹ́nu síbi abẹ́. Yọ̀ṣíbí gbẹ́nu síbi abẹ́ wọn pásítọ̀. Ẹgbẹ́rẹ́ síbi ẹgbẹ́ tí mo rẹ̀ kì. Oya tẹ̀lé Yọ̀ṣíbí tẹ̀lé wọn Yọ̀ṣíbí tẹ̀lé wọn Yọ̀ṣíbí. Ẹ má bẹ̀rù ẹ dúró nínú ìgbàgbọ́ Olúwa ẹ má bẹ̀rù. Ẹ wo mo máa pa ni o mo ti sọ yẹn. Yọ̀ṣíbí, you are a woman. You can't be uttering such words. Bọ́ọ̀lù bí ṣe sọ wẹ́rọ̀ bẹ́ẹ̀ jáde pé màá pààyàn. Yọ̀ṣíbí kí ló ṣẹlẹ̀ gan kí ló ṣẹlẹ̀ sọ ohun tó ṣẹlẹ̀ gan kí ló ṣe. Kí ló fẹ́ ṣẹlẹ̀ yín tèmi kí ló fẹ́ ṣẹlẹ̀ tó bọ́dá Sàámú burúkú yẹn ni rádaràda yẹn náà. Ẹ wò ẹ jẹ́ kí àwọn méjèèjì ẹ jẹ́ ká fi wọ́n sílẹ̀ kó lọ yanjú ọ̀rọ̀ rẹ̀ káwọn bá tí mítìn ti wá lọ. Mítìn kí ni? Kẹfẹ́ sí mítìn wo? Ẹni tó bá lè jẹ́ pé fẹ́ máa ṣe mítìn yẹn lọ ni wọ́n máa sún gbogbo orí mọ́ níbí báyìí. Bẹ́ẹ̀ ni nǹkan tí máa ṣe mo sọ fún yẹn tẹ́ bá mọ̀ nǹkan tí bọ̀dá Sàámú tó máa ṣe fún mi ní ṣọ́ọ̀tì tí mo wà wọ́n kó bí wọ́n kó tẹ̀ wá ni wọ́n máa embarrass mi nínú church díẹ̀ ló kù gan wọ́n ti fẹ́ pa pásítọ̀ tán ẹ wá sọ pé kí ni mo máa sún bọ̀dá Sàámú ni mo sọ fún yín yẹn mo dẹ̀ mọ̀ pé nítorí pé ẹ máa support mi torí ẹ̀ ni mo ṣe wá bá yín bí báyìí. Yọ̀ṣíbí ẹ wá gbọ́ ẹ̀kọ́ ẹ létí sílẹ̀ kẹ́ gbọ́ mi dáadáa èmi ò ní support yín o you know you are my person àtúrò àbọ̀ ṣe ní pé kẹ́ fi sùúrù ṣe sùúrù ló gbà ó ẹ fẹ́ dáná sí ọ̀mọ́lé ní kí n support yín I won't do that I won't. Yọ̀ṣíbí ò bá ṣe sùúrù dára ó dára. Kí n ṣe sùúrù ó dà nǹkan tí máa ṣe òun ni mo ti wá sọ fún yín yẹn. Yọ̀ṣíbí ẹ wò ó ṣé ní ọ̀rọ̀ yìí sùúrù ló gbà ó sùúrù ni o ṣé wọn Sàámú tà ń sọ yìí èèyàn kan ìṣẹ̀wá fẹjọ́ wọn sùn mí náà rí ṣé bí tó dà mo ṣe pé ràgà ni. ní ìgbọ́rọ̀ ẹ̀rọ sọ̀rọ̀ sókè o. I need the help yẹn. Mo sọ hospital ara mi ò yá. Ilé ní kí n kó 12,000 kí wọ́n fi gbogbo àtàbẹ́rẹ́ ẹjọ́ Sàámú. àṣírí ẹ̀ mà ti tú wọ́n máa rojú ẹ̀ káàkiri nínú ilé mà ní kó lóyún mà ní. Èmi oyún ibo mo ti fẹ́ rè lóyún. mo ló ti fẹ́ róyún lọ́sẹ̀ bí pé ọmọkùnrin. Ọkùnrin ni mí. aboyáwó rè bí irú yẹn mo sọkùnrin ni mí wọn kí lálàyé rí oníranù ṣó lóyún ó sì kiri àbí oṣù wàhálà kí ló wá ṣe mí lọ́mọ ọ̀ka ìbáyìí ọmọ ọ̀ka ìgbìmọ̀ tó ṣe mí wá eléyìí bá ń fà èyí bá fà bá ń fà fàyà ìparapàrà tó dẹ̀. ẹlẹ́yìn kí ni gbogbo nǹkan tó ń sọ látẹ̀tẹ̀ kan ẹ lọ. Bẹ̀rẹ̀ Sàámú. kí ni ṣe bí gbọ́ nǹkan tó sọ. Bẹ̀rẹ̀ Sàámú. kò yé mi. Kí ni kò yé yín bẹ́ẹ̀? gbogbo tó ń sọ ni kò yé. Kí ló fà á? ẹsẹ̀ lọ́pọlọ mi wà. Bẹ̀rẹ̀ Sàámú. tó bá ń gbà. Bẹ̀rẹ̀ Sàámú ẹ gbọ́ èmi náà ni mo lóyún. 12,000 ló wá bẹ́ẹ̀ lọ́wọ́ mi. ó jẹ́ pẹ̀lú ara àwọn tí wọ́n máa ń yẹnu ṣùtì sí mi nínú ilé wọ́n á máa bú mi ìwọ náà máa pẹ̀lú wọn bú mi. Bẹ̀rẹ̀ Sàámú mi ò sí lára wọn ẹ wò pé personally mo love yín. bẹ́ẹ̀ sì máa ń bú mi tó mo máa fọwọ́ lọ́wọ́ ni tí mi ní sọ á àbí má sọ̀rọ̀ ṣé má sọ̀rọ̀ mi ní sọ kankan má fọwọ́ lọ́wọ́ báyìí ẹ̀tún máa bú mi pẹ̀lú pé mo tún jẹ́ ń tù tí bá yẹ lówó tán tó bá pẹ̀lú wọn bú mi tó bá pẹ̀lú wọn bú mi tó sórí gígùn wà á ríran wò. ṣé ìwọ́n máa ṣojú mẹ́lẹ́mẹ́lẹ́mẹ́lẹ́ nìyẹn ẹ tí wọ́n kí bàbá lákú bàbá yé mo jẹ. tí mo tọ́jú owó sínú ilé àtó mẹ́fà. kí ló ṣe? kí ló ṣẹlẹ̀? èló ló pè? 12,000. fẹ́ yá ẹni o 3 4 5 6 7 gbà dé
délé padà ní parí oṣù 1 2 3 délé padà lọ́túnla 1 2 délé padà lọ́la 1 2 mo fún ẹ lélẹ̀ mo yá ẹni o mo fún ẹ 2000 wàá dákan padà ní ọ̀túnla wàá dákan padà lọ́la wàá dákan padà parí oṣù tó bá dín àbòlé orógò ó tán máa lọ àbí wá ṣó màsáàjì ni. mo ti ṣe rí i. bá mi fà lẹ́kọ̀ọ́ sí. bá ń fà. bá ń fà. bá ń fà. bá ń fà. fàágéèjì. fàágéèjì. ṣé hospital yìí ló wà àbílẹ̀ ọ̀dọ̀ ẹ̀ ọ̀rẹ́ mi tí mo sọ fún ẹ ni ó fẹ́ gbé kinní yẹn kúrò pátápátá ni èmi ò wá mọ̀ ọ́ bóyá kí n gbé fún òkú kó bá sọ̀rọ̀. mo ti rẹ́dì ẹ̀rù bà mí mi ò ní ìdẹ owó yẹn ti wà lọ́rùn. ọ̀rẹ́ mà ṣé mà ìwé ẹjẹ ká tètè náà kí n kéde bá mi. káàbọ̀ wo ẹnìkan wẹ wálé o mo lè sọ pé òsì nílé. mo ṣàdébí lẹ́jọ́ lọ síbi nǹkan ṣáàrù mo ṣàdébí padà wá. Ọlọ́run á kúkú ṣe ìyanu Ọlọ́run á ṣe ìyanu má wọrí ìyanu ayọ̀ á ṣẹlẹ̀. kí ló ṣe ẹ́? Kí ló ṣe? ẹlẹ́yẹyẹ. Ó dákú báwo? Kí lè ní? Ẹ̀jẹ̀ ni. Ẹ̀jẹ̀ pèrè yín lábí àmọ́ ẹ̀jẹ̀ rẹ̀ jẹ́ tẹ́lẹ̀ pèrè yín lábí àmọ́. Báwo la ìfẹ́ gbé báyìí torí Ọlọ́run? Ara tó àṣọrè káwọn mọ́tò àwọn boyfriend yín pé kọ́ máa ní mọ́tò. Báwo la ìfẹ́ sọ mí sọ mí ẹgbà omi kí lè fẹ́ fi gbọ́mọ ìbáyìí sí? Kí lè fẹ́ fi gbọ́mọ? Àríyá ó sì wà lá ó lè sọmọ ẹ̀ tó lọ́kadà yìí lé ẹjẹ́ wọn bàbá Mary bàbá Mary. Dásà mú ìjọ náà bínú pé mo fara fún yín nítorí wípé mo lóyún kẹsà mú orí mi kan ló ń lọ sọ́dọ̀ nọ́ọ̀sì kan mi mọ̀ pé quack nurse ni ilé ọmọ mi ti bàjẹ́ padà Sàámú. Ilé ọmọ ẹ ti bàjẹ́ ẹlẹ́rìí ẹ̀yẹ ìwọ ló lóyún ìwọ ló ṣẹ́yún ilé ọmọ ẹ bàjẹ́. A ṣe nǹkan tí wòlíì sọ́rí torí Ọlọ́run. Arábìnrin kan ò sùn mọ́ gẹ́gẹ́ bí iṣan sọ fún tó bá lóyún kò gbọdọ̀ ṣe. Ṣé wọ́n ló súnmọ́ mi bí iṣan rùn? Ibi àpá fojú sí ọ̀rọ̀ máa gbá bẹ́ẹ̀ lọ. Èmi ò máa fẹ́ ṣọ́ orí burúkú tí mo ní tí mo bẹ̀rẹ̀ sí ní léyọ̀ síbi káàkiri. Mi mọ inter relationship burúkú tó wà láàrin èmi àti ẹ̀. Òun lè mi fojú sí ni mo fọkàn sí wípé ó lóyún pé kó má ṣe. Ara ìṣòro tàdé máa ń dín nínú gbogbo fámìlì rẹ̀. Wọ́n á sọ pé wọ́n lálàá sí bàbá. Ìgbé bàbá lásídẹ́ǹtì. Bàbá nìkan ni gbogbo ilé máa dojúkọ kódà gbogbo àwọn aládùúrà pàápàá àtàwọn ológun wọn á ní kán máa ṣe fún bàbá ẹgbẹ́ kí bàbá má bàa lásídẹ́ǹtì wọn ò ní gbàdúrà fọmọ wọn ò ní gbàdúrà fúyàwó wọn ò ní gbàdúrà fẹ́gbọ́n wọn ò ní gbàdúrà fún àbúrò wọn ò ní gbàdúrà fún gbogbo ilé. Wọ́n ti rò pé bàbá tí wọ́n sọ yẹn náà dẹ̀ ni bẹ́ẹ̀ kẹ́dẹ̀rẹ́ tí ọmọ bá lásídẹ́ǹtì àbí tíyàwó bá lásídẹ́ǹtì ṣé bàbá ò ti lásídẹ́ǹtì? Ṣé tíyàwó bá lásídẹ́ǹtì ṣé bàbá ò ti wà nínú ìṣòro? Mi ò máa rò dé ọ̀dọ̀ ẹ láyéláyé Ọlọ́run ìmá lágbára o àfẹ́sọ́ orí burúkú olówó láàrin mi àti yọjú máa bá kiri. Kí ló wá fà tó fi parọ́ fún mi gangan pé o lóyún? Sàámú ó lé ojú mi ó lé ojú ló fà á mo ní boyfriend tí mi àtẹ̀jọ́ wọn sùn
ṣùgbọ́n ìgbà tí mo ti pàdé ẹni yẹn 50,000 100,000 kò sí iye tí mo bí tí kò fún mi. Mo jẹ́ ti lóyún fún tọ́kì tó rí pé àmúgbó ni mi ò lè fẹ́. Ó ń fa kókè ó tún ń fẹ́ wọ́. Ó mú gbó ó fa kókè ó fẹ́ wọ́. Ohun tó máa ń ṣẹlẹ̀ rèé ohun tó máa ń ṣẹlẹ̀ rèé ìtorí ẹ̀ làwọn èèyàn tó máa ń blame àwọn bébí màmá mi àfi kọ́ máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ irú nǹkan tó gbé wọn débẹ̀ irú condition báyìí ló gbé lòmíì débẹ̀ ó lè jólé ibi tó sọ ìlú òótọ́ àwọn míì ò dẹ̀ kì í ṣólé ojú tó jẹ́ pé wọ́n máa ti rárá sí tán wọ́n máa rọ̀kọ̀ ọmọlúàbí ni ẹni tí wọ́n ń fẹ́ ó máa fìwọ́ ẹ̀ pamọ́ wọn ò ní mọ̀ kò tí hide wá ẹ̀ ó máa disguise fún wọn ó bá di pé ó ti fún ọ lóyún tó àbí tó ti wọlé tán báyìí á bá gbéwò ẹ̀ jáde ó lè jẹ́ woman beater ó lè jẹ́ bá láìyàn burúkú ni ó lè jẹ́ 419 ìgbà tó bá tọ́wọ́ tán ni wàhálà máa dé wọn ò ní mọ̀ àmọ́ tiẹ̀ ó lè lò pa ẹ́ lóòótọ́ tó bá dé pé ta ni ó jẹ́ fẹ́jì nínú ilé wa yẹn ìwọ ni máa nàka sí. ẹ̀yin ọmọ ìyá ẹ̀ṣẹ̀ náà ló fún un àtọ́ta nìyẹn yẹ́ẹ̀ mo dáràn kiri mo dáràn kí ló ṣẹlẹ̀ tani ẹni tó sọ rè pẹ̀láda lọ́sibítù àbájọ ó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ẹ̀ tó ń sìn ní olóò máa ń fà kókè olóò máa ń mú gbó ọlọ́tẹ̀ tún máa ń jalè ọlọ́tẹ̀ máa ń jalè olóò máa ń fẹ́ wọ́n olóò sọ bẹ́ẹ̀ fún mi ó sọ bẹ́ẹ̀ olóò sọ bẹ́ẹ̀ fún mi ọmọ ẹ̀ sọ nìyẹn bó ṣe sọ nìyẹn ọlọ́tẹ̀ tún máa ń tẹ́wọ́ nọ́ọ̀sì ọlọ́tà mi fẹ́ wọ. ọdún sọ ni. bẹ́ẹ̀ ni ṣáyàláyà ẹ̀ pàgbọ́n yìí. kí ló mẹ́lẹ̀ ṣáyàláyà fún ìyá ọdún tó jókòó ẹ̀jẹ̀ jẹ́ olóò máa ṣáàdì. kò sí you be better person na ìwọ lè máa mọ̀ mí ṣá ọbẹ̀ mi mọ̀ ẹ́ gan-an tí ò ń ṣe díẹ̀ ó lọ fà gan-an ó ti yí ẹ̀. wípé àjọ ń jalè. ṣé ò ṣe. inú ìgbẹ́ mọ̀ ìgbẹ́ ṣáàjọ mú gbóríjọ tọ́lọ́pàá bá mọ̀ ẹ̀ má sọ yẹ pé ó mọ̀ mí rí jọ. pẹ̀lú burúkú ni ẹ̀. olùdámọ̀ mi bá tiẹ̀ wá. hello wọ́n ní wọ́n ti ṣẹ́yìn àbí bẹ́ẹ̀ kọ́. ó láwọn kwari doctor náà ṣẹ́yìn fún. ó dà pé lórí burúkú làwọn tó ń jẹ àbí òbí mo fún ẹ ní 24 fucking hours kò fi produce ọmọ mi fún mi mo ò ṣeré oṣooṣù pé mi ṣe lọ reception kò lọ wò bẹ́ẹ̀ lu ẹ ti fucking dàrú ó yẹ mo ti lé every fucking body pa gate man nurse doctor everybody ti ṣe kí ni wọ́n ti make way wọ́n ti jápa. So there is no any fucking body to rescue me. ṣẹ́ẹ̀ṣì ìgbà tí mo fún ẹ lówó ṣọ́ọ̀gbà ó ṣe èrè jáde lọ́jọ́ lórí burúkú ni ẹni ìgbà tí mo fún ẹ lówó ṣọ́ọ̀gbà. o tí mo sọ fún yẹn ọdún mi ò sọ fún ẹ owó yẹn sì owó sọ wípé o ò lè bímọ fọ́lẹ̀ o ò lè bímọ fẹ́ mú gbọ́ o ò lè bímọ fẹ́ gbọ́ ọjọ́ sọ nìyẹn. mo ti sọ fún ẹ sórí kó pọ́dún 5 kó pọ́dún 10 lé mi. gbúdọ̀ produce ọmọ yẹn. màá tiẹ̀ wá kàn fún ẹ. àbọ̀ bọ́ọ̀kọ̀ tí mo sọ ajé onígbà kan ló máa gbà wọn aṣáyà alájà ẹ̀rọ ẹ̀rẹ́ ní ìṣeré o èmi lè mi mú kókè. ó sọ bẹ́ẹ̀. èmi lè mi fagbára. ó ló máa ń jalè òfin ẹ kó. ó máa ṣojú èmi àti ẹ̀ dàbí gbọ́ ó máa ṣojú èmi àti ẹ̀ yàrá jà ẹ̀. ayé rẹ̀ sìn. ẹ̀yìn mi sórí tí wọ́n ọmọ lórí burúkú jagunjagun sórí tó kọ́ mi sí ṣé ọmọ kan ló yẹ̀yẹ̀ yọ mí kúrò nínú ewu rí ọdẹ mi rè lọ́wọ́ ọdẹ orí mi rè lọ́wọ́ ọdẹ ikú mi rè lójú ayé mi dúró náà wọ́n ṣe gbàjà kúrò lórí mi lórí ọdẹ ìjọ burúkú tẹ ṣẹ́rí kò sí wàhálà wàhálà fúlọ́ọ̀rà mi ni màá provide ẹ̀ fún bọ̀bọ̀. ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n
wọ́n fi àjọ bojú ní sáré. Sàmúsíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàmú fún wọn lówó wọn. Wọ́n kì í jó olówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Sàmú o. Sàmú alájọ. Sàmú alájọ. Sàmú alájọ. Oṣù bá ti tán fún wọn lówó. Oṣù bá tán bá mi gbówó mi. Sàmú gbà wọ́n lè fi ṣe. Oṣù bá tán mo fẹ́ gbówó mi. Sàmú máa gbó máa gbó. Sàmú alájọ. Wọ́n lówó wọn Sàmú òwe. Ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa ma jẹ́ ká fi ìjà parí òye. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ kojú ojó lóòótọ́. Èrè lójú òwò orí kojú owó wálé ríre. Wọ́n lówó wọn kàn lè ráyè fi ṣe nǹkan tó fẹ́ ṣe. Ọlọ́run bẹ́ẹ̀ ojú òní tìyẹ tó ṣùgbọ́n ti parí ni. Èṣù ò nílò ayé ò ní yá ẹ mú fún wọn lówó wa.